Peter Olasupo Captain P2 lórúkọ tèmi, lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ sórí ètò gbàgede ọ̀rọ̀ láàárọ̀ yìí. Àlejò mi lórí ètò gbàgede ọ̀rọ̀ láàárọ̀ yìí, tá a bá wò ó, tá a ń lọ tá a ń bọ̀ káàkiri, a rí i pé ọ̀rọ̀ epo náà ń sọtán mọ́ báyìí. Títò lọ́wọ́ ọ̀wọ́ ni láwọn ilé epo wa, àwọn ilé epo ló láyé báyìí. Kí alága ẹgbẹ́ àwọn alágbàtà epo bẹntiró tó jẹ́ taládàáni, ìyẹn IPMAN ẹ̀ka ti Ibadan Depot, eléyìí tí ìṣàkóso wọn dé ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun, Ibadan Depot, alága IPMAN Alhaji Mutiu Bukola. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀, mo kí gbogbo aráalé àti gbogbo ẹni tó ń gbọ́ wa jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àgbáláyé. Ẹ káàárọ̀, Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. Àmín. Ẹ ṣeun, ẹ sì káàbọ̀ sórí ètò gbàgede ọ̀rọ̀ fún ti àárọ̀ yìí. Alhaji, gẹ́gẹ́ bí gbogbo nǹkan ṣe ń lọ báyìí, ọmọ tán sọtán ẹ̀yin elépo ní báyìí, ẹ̀ ń bá ní yín lọ́rẹ̀ẹ́, onírìn káàkiri ìlú, ẹni bá ń bélépo jà lásìkò yìí, kò tí ì níbi rè ni, yóò pẹ́ kánrin kése níta ilé epo. Níbo ni nǹkan dé dúró gan-an? Ká mú ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tiwa gan-an. A ti lọ káàkiri lónìí láti àpáta wá sí gbogbo ọ̀nà agbègbè wa ń bí lọ sí ọ̀nà Mọ̀lété. Ìwọ̀nba àwọn ilé epo tó ní epo amọ̀sí tó ń tò ní, pẹ̀lú pé ọ̀wọ́n gógó náà la ṣe ń rà á. Kí ni ń ṣẹlẹ̀? Níbo ni nǹkan dé dúró? A dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín olóòtú. Àwọn nǹkan tí a ti ń kégbe láti ọjọ́ tó pẹ́ náà nìkan tó sì tún ń farahàn. Bọ̀ ní pàtàkì jùlọ, kí a kọ́ dúpẹ́ lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tuntun, bàbá wa Bọ́lá Ahmed Tinubu, fún àwọn ìgbésẹ̀ akin tí wọ́n gbé bí wọ́n ṣe dé. Ìyẹn ló sèfò orílẹ̀-èdè Nàìjíríà wa tí a sì tún fi ń exist níwọ̀nba bí a ṣe ń ṣe. Ṣùgbọ́n àwọn kùdìẹ̀kudiẹ tó ti wà kún tó dé orí àlééfà gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, òun ò tí ì rí yanjú tán, tó ń fún wa ní àwọn ìṣòro táwọn elépo ń kojú tó dẹ̀ ń dọ́dọ̀ aráàlú náà. Nínú àwọn kan tá a ti sọ ṣáájú ọjọ́ òní ni àwọn kan tí màá tún fẹ́ mẹ́nu bà. Ìjọba láwọn yọ owó ìrànlọ́wọ́ kúrò lórí epo. Tí a bá wo àwọn program táwa alágbàtà epo ti attend, tá a ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ pé kí ni ọ̀nà àbáyọ, àwọn nǹkan tá à ń pè ìjọba lákèésí sí, àwọn nǹkan yẹn náà ló ṣì tún rí ọ̀kọ́ títí dìsìn tá a sì fi ní ìṣòro tá a ní. Bí kí làwọn nǹkan yìí? Ẹ ṣé. Tí ìjọba bá fẹ́ deregulate, tí wọ́n fẹ́ yọ owó ìrànlọ́wọ́ kúrò, tí wọ́n fẹ́ yọ payọ̀sẹ̀ kúrò níbi iṣẹ́ epo, àwọn ìlànà bíi 5-6 wà tí wọ́n gbọ́dọ̀ ti gbé ìgbésẹ̀ ṣáájú. Ẹni tíyàwó ẹ̀ lóyún tí a bímọ, kì í ṣèjọ́ tó ń rọbí ní á ṣẹ̀ lọ rẹrù ọmọ. Kì í ṣèjọ́ tó ń rọbí ní ó ṣẹ̀ máa ronú bóun á ṣe ṣe ìkómọ àbí bóun ó ṣe ṣe ibi tíyàwó wọn á gbé ọmọ sí. Ìṣòro tá à ń kojú nìyẹn. Lára àwọn ìṣòro tá à ń kojú ni pé ẹbu ìfọpo wa lórílẹ̀ Nàìjíríà 4 la ní. A pariwo títí ńgbà yẹn pé tẹ́ bá fẹ́ deregulate, tẹ́ dẹ̀ fẹ́ kó work out, kí ó má dẹ̀ fa ìnira fáráàlú, ó kéré jù kí méjì ò tiẹ̀ máa ṣiṣẹ́ tí mẹ́rẹ̀ẹ̀rin ò bá lè ṣiṣẹ́ 100%. Lọ́wọ́lọ́wọ́ ń sìn kò sí kankan tó ṣiṣẹ́ tíjọba àná fi lọ. Ìjọba òní náà ti ń ṣe akitiyan pé kíkan ó tiẹ̀ ṣiṣẹ́, kò ṣiṣẹ́ dìsìn. Nínú ìtànjẹ tí ó kó bá wa lórílẹ̀ Nàìjíríà, ìjọba tó kó gbálé lánàá, wọ́n commission Dangote refinery ní May. Ìyẹn làwa ń retí báyìí. Ní oṣù karùn-ún ọdún yìí. With the expectation fún àwa alágbàtà epo àtàràlù pé a lọ mọ repo mẹ́lẹ́yìn ẹ̀dínwó, a dẹ̀ lè tà fáráàlú lẹ́dínwó. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu wa, títí di òní, oṣù kọkànlá la wà yìí, Dangote ò tí ì ṣiṣẹ́. So ó kún ẹbu ìfọpo ti Nàìjíríà, ìkan nìyẹn. Ìkejì ni pé àwa alágbàtà epo a pín sóríṣi méjì, àbí kí n la pín sí oríṣi mẹ́ta. Ọ̀nà àkọ́kọ́ ni àwọn tó jẹ́ major marketer, àwọn alágbàtà epo tí ò jẹ́ ọmọ onílùú, tó jẹ́ àtọ̀rìn wà, àwọn bí ará ìlú míì tó jẹ́ foreigner. Àwọn kejì ni àwọn yẹn lọmọ ẹgbẹ́ MUMAN àbí? Yes. Àwọn kejì ni àwọn tó ní ẹbu ìpọnpo,
tó jẹ́ tá à ń pè ní private depot. Okay. Àwọn náà nílé epo. Àwa kẹta ni àwa ọmọ onílùú ta nílé epo tó sì jẹ́ pé àwa la pọ̀ jùlọ. Ẹ̀yin yẹn ni IPMAN. Àwa yẹn ni IPMAN. Now tíjọba bá fẹ́ yọwó ìrànlọ́wọ́ kúrò tí wọ́n dẹ̀ fẹ́ kí aráàlú rí dẹ́kun, àwa mẹ́tẹ̀ẹ̀ta gbọ́dọ̀ wà nínú tíjọba ó pèsè pàdé tájọ sọ fún wọn pé ìṣòro tó ń kálukú òun rèé, ọ̀nà wo ládẹ̀gbé gbà tí nǹkan yóò fi rọrùn. Lọ́wọ́lọ́wọ́ ń sìn yẹn lẹ́ yọwó ìrànlọ́wọ́ kúrò, a lè rí epo rà Nàìjíríà, òkè òkun láti lọ ra epo. Dọ́là tá a fi ra epo, gbogbo alájọ mọ̀ tí dọ́là kan jẹ́ ń sìn. Tá a bá fi lọ rà ní àtúní rí dọ́là yẹn ní báǹkì, tá a bá lọ rà ní black market, bá lọ rà ní ibi tí gbogbo wa ti wọ́n ń rà níta. Exchange rate yẹn ti jẹ́ pé epo tépo mọ̀ bá dé, èyí gbọ́dọ̀ dábẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà, nǹkan mi ò ṣẹlẹ̀. So ìyẹn ti à ń kọ̀ fọwọ́ wa pé kí ni landing cost báyìí presently? mo fẹ́ ẹ ṣàlàyé tán, ẹ ṣeun. So ìyẹn jẹ́ kejì nínú nǹkan tá a pè ìjọba lákèsí sígbà yẹn pé kí wọ́n fún wa ní access to forest. Forest yẹn ni láti rí owó ra, láti rí dọ́là ra epo látòkè òkun wá. A ní access to forest títí di òní tí mo bá yín sọ̀rọ̀ ẹ̀. So kò sí ẹnìkan, wẹ́dà àwọn tó ní ẹbu ìpọnpo ní Èkó ni àbí níbikíbi ni, tí wọ́n lè sọ pé àwọn ní àwọn import 1 litre wọlé láti ìgbà tíjọba ti deregulate. Àwọn aládàáni náà a lè sọ pé import 1 litre wọlé. So gbogbo wa tún padà sọ́dọ̀ ìjọba àpapọ̀ pé wọ́n bá tíjọba àpapọ̀ bá import ni gbogbo wa jọ ń já mọ́wọ́. Tí ilé NNPC Ltd bá ti gbé wọlé, àwọn nìkan gan ló sì ń gbépo wọlé. Àwọn nìkan ló ń gbépo wọlé títí di wákàtí tá à ń sọ̀rọ̀. Now inú ìṣòro tá a tún wá pè wọ́n ṣàkíyèsí ni pé ẹni tó jẹ́ adájọ́ ó ṣe tún gbọ́rọ̀ jẹ́ ẹni tí ó mọ̀ bíi referee tó náà tó wá ń play. Mo ṣe lè yọ Yorùbá ẹ̀. Kí ó jẹ́ pé adájọ́ náà ni ó ṣiṣẹ́ adájọ́, òun ni ó ṣiṣẹ́ prosecutor, òun ni ó ṣiṣẹ́ ọlọ́pàá, òun náà ọ̀daràn, òun náà lágbẹjọ́rò. Òun NNPC wádìí ń sìn gbogbo àwọn ilé epo tẹ́lẹ̀ tó NNPC ni ó wá po, òun ni ó gbé lọ, òun ni ó rà padà, òun ni ó tún tà fún ẹ̀yin tẹ́ fẹ́ rà á. Nínú ìṣòro táwa rí ń sìn tó fi ń àfẹ́ tààrà ló fi ń rí àwọn price táwọn aládàáni ń tà ní pé NNPC ń gbépo wọlé, ìjọba ń subsidize o, ìjọba ò subsidize o, wọn ò jẹ́ kó hàn sẹ́ni bọ̀dì mọ́ ń sìn. But the fact still remain pé NNPC nìkan ló ń gbé epo wọlé. Epo tó wá gbé wọlé ń sìn, tán bá tà láwọn ilé epo wọn kọ̀ọ̀kan tẹ́ bá rí tán nílẹ̀ kọ̀ọ̀kan, wọ́n ń tà ní 580. 580. Bẹ́ẹ̀ni. Now tí àwa aládàáni bá fẹ́ lọ rà ní lẹ́bù ìpọnpo tí wọ́n já epo sí l'Ékòó, wọ́n ń tà fún wa ní 620. Níbi tẹ́yìn ó ti gbé ẹ̀yin ó rà ní 620. So ẹ̀yin ìgbà yẹn láfowó ọkọ̀ gbé, láfo oríṣiríṣi. Ṣé ìyẹn ni landing cost báyìí? Landing cost kọ́ yẹn, landing cost wa ń lọ síbi 630, 635. Ẹ ṣì fún àwọn ará ilé báyìí. Now à ń lọ rà lọ́wọ́ NNPC ní 620. Ibi tó bá ti kéré jù nílẹ̀ tó mọ́ lónìí ní 618, 615. Ẹ̀yìn ìgbà yẹn láṣẹ wá fi ọkọ̀ àjàgbé tírélà yẹn gbé lówó gọbọi. Ṣé ń gẹ̀tẹ̀? Àgbọ́yé. Owó tá a bá tún fẹ́ fi kún yẹn sì tẹ́ bá fi 20 naira kún 620, ó ti ń wọ 640. Tẹ́ bá fi 15 naira kún ó jẹ́ 635. 635. Ló wá ń jẹ́ landing cost. Ìyẹn ló fa àwọn price tẹ̀ ń rí àwọn ilé epo àwọn aládàáni tó fi ń lọ sókè. Òun ló jẹ́ sọ pé NNPC wá di àwọn lágbẹjọ́rò, àwọn ládájọ́, àwọn ní ọlọ́pàá, àwọn náà sì tún ní ọ̀daràn. Ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ lẹ́nu alága ẹgbẹ́ alágbàtà epo bẹntiró aládàáni ìyẹn IPMAN ẹ̀ka ti Ìbàdàn Depot, eléyìí tí ìṣàkóso wọn wà láàrin ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ọ̀rọ̀ epo bẹntiró àti ibi tí nǹkan dé dúró lórí rẹ̀ là ń gbéyẹ̀wò láàárọ̀ yìí lórí ètò gbàgede ọ̀rọ̀. À ń bọ̀ Bùkọ́lá, ẹ sọ̀rọ̀ pé NNPC àwọn ilé epo wọn tá à ń rí 580 làwọn ń tà á, ṣùgbọ́n nígbà tẹ́yìn ó bá lọ gbé epo 615, 618, 620 lẹ́ ń rà á, ẹ ṣẹ̀ṣẹ̀ wá fi owó tírélà tí ó bá yín gbé ní táǹkà ó gbé epo, ẹ̀yin ló ṣe fi géènì tiyín náà lé, ó ní gbogbo ẹ̀ fi ń kú sí bíi 635, 650 tí à ń repo yìí. Èé ṣe tí ẹ̀yin alágbàtà epo ẹ̀yin náà ó sì lọ NNPC ẹ lọ ra oní 580, ẹ̀yin náà ó kí wọ́n tànú tírọ̀kì fún yín, ẹ kúkú mọ bàbí ò ṣeé ṣe bẹ́ẹ̀ ni.
ìlànà tí ó yẹ ká tẹ̀lé wà. Kí ni ìlànà? Ṣe rí lára àwọn kan tí mo sọ pé à ń pariwo kí gọ́ọ̀mẹ̀ntì tó deregulate, irú ẹ̀ náà ló tún ṣẹlẹ̀. Kò sí iléepo kan tí ẹ̀rí tó bá ti gbé signboard síta. Signboard yẹn yìí ṣèpolówó ọjà, ara àwọn requirement, necessary requirement wà ní. Tó bá ti lè gbé síta tí àwọn NNPC monitor ẹ̀ pé ó wà duly licensed ló ń tajà. Iléepo tí ò bá wà duly licensed lè rí kún jẹ́ kó tajà, which means pé ó ti wà duly registered under NNPC and NNPC. Bọ̀ ó jẹ́ ẹ̀dùn ọkàn fáwọn alágbàtà epo pé ìjọba gbépo dé, iye tí wọ́n ń tà láwọn ilé epo tiwọn yìí wọn ò tà fáwọn abẹ́, wọ́n ń tì wá lọ sí ọ̀dọ̀ àtọwọ́dọ́wọ́ míì láti lọ rà láwọn private depot míì. Lẹ́yìn tá a dẹ̀ ní ìwé tá à ń gbà lóṣù lọ́dọọdún tẹ́ a fi ń rẹ́gísítà gẹ́gẹ́ bí alágbàtà epo lọ́ndà ìjọba, tó yẹ pé yẹn lásán lè jẹ́ kí wọ́n mọ̀ pé alágbájá wà duly register, ẹ fún lépo ní direct kó lọ tà fáráàlú ní ẹ̀dínwó tí àwọn náà ń tà. Ṣùgbọ́n wọ́n ń tì wá pé iye èrè tó yẹ káwọn ó jẹ nílé epo ti NNPC tí wọn ò rí jẹ ni wọ́n ń jẹ lórí tiwa látẹ̀kọ̀ nínú 620 tá a lọ ń rà yẹn. Ní ìmọ̀ bóyá 40 naira ló lé tó lé yẹn làwọn fi ń cover loss tiwa tiwọn, wọ́n fẹ́ sọ àwa di ọ̀tá aráàlú. Ìyẹn ló jẹ́ kí àwa náà fẹ́ káràlú gbọ́ wa yé sí pé iye price tá ń tà kì í ṣèdùnnú wa o, tí a rà lọ́wọ́ NNPC àbí tí NNPC tí wàá lọ rà níbi tá a ti rà òun ló fà o. Lọ́wọ́lọ́wọ́ ń sìn ẹbu ìpọ́pọ̀ ti Ìbàdàn kò ṣiṣẹ́ láti bí ọdún 2. Àwọn ẹbu ìpọ́pọ̀ tá a ti ń lépo NNPC Ìbàdàn Àpáta kò ṣiṣẹ́ láti ọdún 2 kò ṣiṣẹ́. Àwọn ibi tá a ti lọ ń rà lẹ́kọ̀ọ́ à ń lọ ń rà látọwọ́dọ́wọ́ lọ́wọ́dọ́ àwọn private depot owner yẹn ni. Àwọn ó dẹ̀ ta fún wa ní iye tó tẹ́ àwọn lọ́rùn. A dẹ̀ lẹ́tọ̀ọ́ àti gba epo látọ̀dọ̀ NNPC pé ó dáa ẹgbẹ́po ìdè o. Wọ́n gbé àìmọye mílíọ̀nù epo dé níbi ìjẹta àbí ìjẹrin sìn. Gbogbo ìgbìyànjú wa láti jẹ́ kí wọ́n fún wa pàbó ló já sí. Ìyẹn ló fà tẹ́ bá rìn kiri ìgboro Ìbàdàn sì pé gbogbo tẹ́ ń sọ́ngbà tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pọ̀pọ̀lọpọ̀ lé epo wọ́n ń tilẹ̀kùn, wọn ò ní epo náà fi tilẹ̀kùn. Ẹni tí ò ṣá lọ́jà tí ó tà dandan ni yóò ṣàpàlẹ̀kùn ẹ̀ dé. So òun ló fà tẹ́ bá dẹ̀ rìn kiri ẹ rí pé àwọn olórúkọ ńláńlá láàrin wa gan wọ́n ń tilẹ̀kùn. Mi ò ní fẹ́ máa dárúkọ lórí afẹ́fẹ́, àwọn orúkọ ńláńlá tí gbogbo wa jọ mọ̀ ń gbòòrò Ìbàdàn wọ́n ń tilẹ̀kùn lépo. Torí tí ogunlọ́gọ̀ àwọn èèyàn ní lérò ni pé ẹ̀yin IPMAN gangan lẹ́ ń ti NNPC pé bí ẹ bá fún wọn lókùn lọ́rùn ẹ lè ta epo yín ní ọ̀wọ́n gógó, pé gbogbo yín fẹ́ máa tà yín yóò bá wù yín, ẹ fẹ́ kí ìjọba ó sọ fún yín pé iye báyìí ni ẹ lọ tà á, 585, 600, 610, 620, 615, 650, 700 báwọn èèyàn ṣe ń repo rèé. Àwọn èèyàn wá wòye pé níbi tí nǹkan dé dúró báyìí, ṣé kìí ṣe yíyọ owó ìrànwọ́ orí epo ló ń ká ẹ̀yin elépo lára tẹ́yìn náà fi wá fẹ́ kojú ìjọba pé ńgbà ẹ bá sì dojú gbogbo ẹ̀ délẹ̀ àwọn aráàlú á ṣẹ̀ṣẹ̀ wàá bọ́ta láti sọ̀rọ̀ pé kí lẹ fẹ́ o, bóyá kí wọ́n dá padà ní o. Ǹjẹ́ IPMAN gan ṣe é ṣàtìlẹ́yìn fún yíyọ owó ìrànwọ́ orí epo yìí? Ṣé kìí sì ṣe owó ìrànwọ́ orí epo òun lẹ padà ń jà fún lábẹ́lẹ̀ láti mọ̀ gbà? Alága IPMAN nípínlẹ̀ Rivers Dr. Joseph Obele à ń tẹ̀ níjọba àpapọ̀ sì ń sanwó ìrànwọ́ lórí epo, wọ́n dúró lórí ọ̀rọ̀ wọn. Ṣe rí ìbéèrè bíi 2 àbí 3 lẹ́kọ̀ọ́ papọ̀. Ó ní mo ti kó pọ̀. Ṣe rí àwọn alágbàtà epo ìdùnnú wa kọ́ ni owó tó ń lọ òkè yìí, ṣùgbọ́n òdodo tó wà nínú ọ̀rọ̀ yìí ni pé kò sí bí dọ́là ó ṣe lọ sókè tí kú dọ́là ló lọ sókè lágbàáyé tó wo epo ò ní lọ sókè. Ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà tó wo epo òfin ní máa lọ sókè anyhow ni pé tí ẹbu ìpọ́pọ̀ tí wá bá ṣiṣẹ́ ń bí tó jẹ́ náírà la fi trade níbí. Ṣé ń get mi? Wọ́n tẹ́ bu ìpọ́pọ̀ wá bá ṣiṣẹ́ ń bí náà tá a bá ń fi dọ́là trade lórí Nàìjíríà soil yóò tún máa lọ sókè o. Ṣùgbọ́n ẹbu ìpọ́pọ̀ wa tí ò ṣiṣẹ́ tó ń lọ ń repo wá lókè òkun, wọ́n ń fi dọ́là tí ó wà ní 1000 kìíní kan ra epo, wọ́n ń rà ní crude oil level tó ń lọ sí 98 naira 90 something naira 90 something dollar per barrel. Ṣé ti gẹ́tẹ̀ méjèèjì yẹn ló ń jẹ́ kó lọ sókè. Ṣùgbọ́n gbàjarè táwọn ń ké sí ọ̀dọ̀ aráàlú tá fẹ́ káwọn aráàlú ké sọ́dọ̀ ìjọba fún wa ni pé ọ̀nà àbáyọ wà. Epo tí wọ́n ń gbé wá yẹn
tó bá yẹ kó wọ́n ń gbé fún wa ní normal price táwọn yẹ ká gbà gẹ́gẹ́ bí alágbàtà epo lọ́dọ̀ ìjọba ṣé ń gẹ̀tì ni kò ní wọ́n tó yìí ìkan nìyẹn. Ìkejì pé ṣé wọ́n ṣì ń sanwó ìrànlọ́wọ́ with simple arithmetic mi lè gbẹnu NNPC sọ àwọn ni wọ́n lè sọ pé àwọn ń san àbáwọn ò fi àwọn ò sanwó ìrànlọ́wọ́ ṣùgbọ́n tá a bá wò ní oníṣirò àbí gẹ́gẹ́ bí ìlànà iṣẹ́ wa ìbò ṣe ń lọ iye tí dọ́là kan jẹ́ àti iye tí kúdọ̀ ìjẹ́ pàbá rẹ̀ tẹ́ bá ṣí méjèèjì tẹ́ tẹ́ǹsì mọ́ra wọn ó ju iye tá à ń ta yìí lọ. Ó ju iye ń ta yìí lọ. Bẹ́ẹ̀ni ṣùgbọ́n ìjọba ló mọ ọgbọ́n tí wọ́n ń dá sí níjọba. ká níjọba ò dọ́gbọ́n sí bí èlò lẹ́rù pé kò ìbàjẹ́ báyìí petrol. Ẹ mọ̀ jà á ní ìrù lára. Ẹ tiẹ̀ sọ ká tiẹ̀ mọ̀ báyìí ká lè mọ iye tí. Ẹ jẹ́ kí àwọn NNPC ó tẹnu ara wọn sọ. Àwa alágbàtà epo ẹ̀rù gan ń bà wá àwa la ní dúkìá tó wà lọ́dọ̀ ọmọ aráàlú. NNPC staff mélòó lẹ lè sọ pé ilé rẹ̀ rèé àbí ọkọ̀ rẹ̀ rèé àbí nǹkan ṣùgbọ́n àwa la ní dúkìá tó wà níta so àwa gbọ́ ògbádùn àkólò òkè à ń wá bí ó ṣe wálẹ̀ ni. So ọ̀nà àbáyọ tí ó fi wálẹ̀ ní kẹjẹ aṣọ ẹ má jẹ́ aṣọ tí ó kó wá. ká tó rìn jìnnà lórí dísù kí ló tún ṣe dísù náà. Ẹ ṣe lórí dísù ń sìn ìjọba ti yọwọ́ pátápátá àwọn ò tiẹ̀ dá sọ̀rọ̀ dísù tó fà á tí dísù fi lò kí wọ́n pọ̀n kan nìyẹn but gbogbo ẹ̀ jùlọ lọ́wọ́lọ́wọ́ láàárọ̀ ẹ̀ ń sìn dísù ní ìsìn láì tí ìfọkọ̀ gbé 1,150 naira lẹ́ẹ̀ra jálá dísù kan lẹ́kọ̀ọ́ kẹ́ tó wá fi ọkọ̀ gbé ìyẹn lẹ fi ń rí tán ta dísù ní 1,003 1,002 ní Ìbàdàn. Di àkíyèsí mo tún fẹ́ pè wá sí ni pé tá a bá ń sọ̀rọ̀ price tá a bá ń sọ̀rọ̀ gbòòrò Ìbàdàn ká mọ̀ pé bí èèyàn bá ṣe ń rìn jìnnà sí ẹni tó kúrò Ìbàdàn tó lọ Ọ̀yọ́ àbí tó ń lo Òkè Ògùn àbí tó ń lo Òṣogbo kò lè jẹ́ price tó rà ní Ìbàdàn ni ó rà ní àwọn ìlú yìí o bó ṣe súnmọ́ dẹ́pò sí lẹ fi ń calculate ẹ̀. Beauty deregulation tó yẹ ká rí oníjọba ò jẹ́ ká rí yẹn. Ẹ rí i pé ìgbà kan mo ṣàlàyé mo ní èló ni wọ́n ń ta àlùbọ́sà nílẹ̀ Haúsá èló ni wọ́n ń ta màálù lọ́hùn tó bá débí èló ló ń dà. Àwa tá a súnmọ́ etí òkun níbí ó yẹ ká jàǹfààní pé kí ní petrol wọ́n mọ̀ ju bóyá bíi 450 or 500 or 600 550 naira lọ. Tó bá ń rìn jìnnà sí òkè ọya lọ́hùn ó lè máa lo òkè ní tí àwa bá gé níbí àwọn ó lùsẹ̀ lọ́hùn táwa bá lùsì bí àwọn á gé ní ẹ̀ lọ́hùn. Bọ̀ tíjọba ò ṣàwọn ìlànà yẹn tó tọ́ ló ń fa wàhálà yìí. Lórí gáàsì náà a rí i pé yẹn náà tún gbówó lórí. ní tó àfẹ́tì petrol náà ni ó àfẹ́tì diesel ni ó àfẹ́tì gáàsì ni ó àfẹ́tì gbogbo tó bá so mọ́ èròjà epo lójú kan náà. Kerosene náà the same thing náà ni ó àfẹ́tì. Ẹ̀wọ̀n gbogbo àwọn ilé epo òfin gbogbo ara ta kerosene mọ́ torí gáàsì lásán wá gáàsì tẹ̀sí wá fi tọ́ wa lẹ́nu wò yìí òun náà ló tún ti dọ́lọ́wọ́. CNG tíjọba ń polówó náà fún ti mọ́tò palẹ̀ máa lo CNG yẹn afẹ́fẹ́ tá a fi ń wakọ̀ kò sí tí ó tún àfẹ́tì ẹ̀ náà the same process ìtẹ̀pọ̀ òun náà ni ó bá jáde. Kí ni ìyàtọ̀ CNG yìí àti gáàsì gidi gan tá a ti dámọ̀ tẹ́lẹ̀? Ẹ ṣe ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni pé gáàsì ìdáná ó kí n sọ lédè Yorùbá ní ìwọ̀nba tó lè wà. tí ó lè yí àwọn àgbàlagbà. Gáàsì ìdáná ti lé ó lè gbiná tó lè múná jáde. Gáàsì ti mọ́tò tí ó bá líkì ń sìn yóò rà má fẹ́fẹ́ ni. Òun ò ní gbiná. Kò ní gbiná. ṣálépo náà dáná ṣá. Kò ṣeé dáná. Dókítà Sẹ́ńdé o. Mo ń gbọ́. Ẹ tún ṣẹ̀ṣẹ̀ mọ kọ́ CNG. CNG yẹn sì á ṣe ọ̀nà méjì ni. Ara àwọn nǹkan tí ó ń bọ̀ tá a tún pariwo fúnjọba kó ràn wá lọ́wọ́ fún nìyẹn. A ti lọ ṣèpàdé bíi 5 tẹ́pà ń sọ pé ó dáa ẹlẹ́fẹ́ ká máa lo CNG Nàìjíríà ẹ jẹ́ ká jọ wò níbàdàn ilé epo mélòó ló ní CNG pọ́tà tó fi lè point tó fi lè dispense. Ṣùgbọ́n àwọn ilé epo tá a ti kọ́ iná ló lè merit láti ṣe CNG. Ẹ ti gẹ́tẹ̀ electrical táwọn òyìnbó àgbáyé ń lò ń sì tán fi ń charge mọ́tò àwọn ilé epo wa iná ló lè meet up demand yẹn láwọn ilé epo tó bá tóbi tó sì láàyè àwọn nǹkan tí ó lè kó ní. Just to add to nǹkan tá a ti nílé epo láfi meet up kìíní yẹn kíjọba ó ṣe ọ̀nà láti ràn wá lọ́wọ́ láti upgrade ẹ̀ decide kí wọ́n import gbogbo àwọn equipment yẹn wọlé fún wa ká fi lò káyọ̀ jẹ́ pé a máa lọ rà lẹ́dínwó lọ́jọ́ ìjọba ọ̀ọ́ kún fún wa ní grant láti rà àti ìgbọ́ abọ̀ kankan dòní.
a ṣe ń retí CNG. tí epo tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ náà sìn tíjọba ò bá fẹ́ képo yìí ò wọn ọ̀nà tán lè ṣe gbé wà. kí làwọn ọ̀nà àbáyọ ẹ ṣe tíjọba bá mọ̀ pé àwọn ò lè fún wa ní grant láti import wọlé yẹn forest láfi import tíjọba ó import wọlé ó dẹ̀ ẹ̀yin alágbàtà epo aládàáni o ajá ẹgbẹ̀rún mílíọ̀nù yìí síbi fún yín bóyá ẹ̀yin South West o ajá síbi fún yín sanwó kó tó gbé kò dẹ̀ lọ tà ní réǹjì kó mọ̀ ju iye báyìí lọ. ṣe rí tí wọ́n bá ṣe bí ẹ̀yin ẹ̀yin radio station yìí bẹ́ẹ̀ náà ni ó ṣe rí àbáwọn àwọn call line tá à ń lò yẹn. yes. competition á dìde. gẹ́gẹ́ bí ibi tí nǹkan dé dúró báyìí bí a ṣe ń béèrè lọ kó tó di pé dókítà náà ó dá sí ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí dépò ti àpáta ń bo nǹkan dé dúró lórí ẹ̀ tó fi di pé kò ṣiṣẹ́ tẹ̀sẹ̀ ń lọ rí epo ní Èkó torí yẹn gan ò ní jẹ́ kí ẹ ṣẹ̀ṣẹ̀ máa náwó ọkọ̀ ju bó ṣe yẹ lọ nírú àsìkò tá a wà yìí. ẹ ṣe olóòtú another ìṣòro mi lẹ́tún mẹ́nu bà yẹn another dimension mi lẹ́tún mẹ́nu bà yẹn now kún tó deregulate dépò márùn la nílẹ̀ Yorùbá ń bí 21 dépò la ní gbogbo Nàìjíríà títí dilẹ̀ tó mọ́ lónìí kò sí dépò tó ní facility tí Ìbàdàn dépò ní gbogbo Nàìjíríà yìí in term of storage pé ká ní capacity àti képo pamọ́ dépò Ìbàdàn ló jẹ́ the best ló ní the highest storage facility loading arms wa the same thing ṣùgbọ́n ìṣòro tá a ní bí a ti ń pariwo ọ̀rọ̀ yìí nísìn kì í ṣọ̀rọ̀ ọdún mẹ́ta kì í ṣọ̀rọ̀ ọdún mẹ́rin dépò Ìbàdàn ti pọn epo pẹ̀yìn nísìn pé wọ́n ti ṣílẹ̀kùn tán kan jálẹ̀ epo kan báyìí ó ti lé lọ́dún méjì báyìí a dẹ̀ ti pariwo gẹ́gẹ́ bí alágbàtà epo àbí gẹ́gẹ́ bí stakeholder torí nísìn tí òru tó bá dépò Ìbàdàn kì í ṣàwọn alágbàtà epo nìkan ó kan aráàlú àwọn tó ń tajà láyìíká bẹ̀ ó kan àwọn dẹ́rẹ́bà tó jẹ́ táǹkà dẹ́rẹ́bà ó kan àwọn akọ̀wé tó ń ṣiṣẹ́ ń bẹ̀ ó kà wá tá a jẹ́ dàrẹ́tọ̀ tá a jẹ́ alágbàtà epo tá a níṣẹ́ gangan. now dépò Ìbàdàn gangan kọ́ níṣòro ṣùgbọ́n ìṣòro wa ni pé gbàjáre wo dọ́dọ̀ ìjọba kí ni ìdí a ti ké gbàjáre sọ́dọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àìgbésí kankan. gómìnà Ṣèyí Mákindé yes a ti kọ lẹ́tà oríṣiríṣi a ti gbìyànjú láti rí wọn àìrí wọn dòní láti jẹ́ kí wọ́n mọ̀ pé ewu tó wà nù kí dépò Ìbàdàn má ṣiṣẹ́ ewu ńlá ni o tó bá ń fojú wò pé àwọn alágbàtà epo nìkan ló affect àwọn aráàlú tó jẹ́ ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ń tajà tó ń rajà láyìíká dépò yẹn wọ́n ti dòkú ayé báyìí o torí kò sí tí wọ́n ń jẹ mọ́ láti bí ọdún méjì ó dẹ̀ lè increase criminal act lágbọn ọbẹ̀ yẹn. now dépò yẹn gangan sìn a ti nírú ìṣòro yìí bí ọdún bíi mélòó bí ọdún bíi márùn sẹ́yìn tẹ́ pé a ṣe ké gbàjarè lọ sọ́ṣun ìgbà yẹn ni ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá jẹ́ gómìnà Ọ̀ṣun àwọn ràn wá lọ́wọ́ ńgbà yẹn tán bá wa mú lẹ́tà lọ sọ́dọ̀ bàbá wa professor vice president ìgbà yẹn Yẹmí Ọ̀ṣínbàjò tí wọ́n fi resuscitate dépò yẹn tó fi ṣiṣẹ́ for another 2 or 3 years kó tó wà mórí bọ́ǹsìn àtìgbà yẹn náà láti ń ké gbàjarè ààrẹ ààbọ̀ kankan wọn lẹ́nu ìgbà tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun dé sìn mo ti ní àǹfààní àti jókòó tá a dẹ̀ jọ sọ̀rọ̀ pé níta tiẹ̀ tún gbọ́n sìn tí ó jẹ́ kàyéfì ni pé wọ́n fẹ́ consent àwọn dépò ilẹ̀ Yorùbá yìí àti gbogbo dépò Nàìjíríà à ń gbọ́n sìn pé Haúsá ló fẹ́ gba dépò Ìbàdàn ṣé kò sẹ́ni tó wá níláárí ìpínlẹ̀ Ọ̀yọ́ àbí nílẹ̀ Yorùbá tó lè gbà á tó fi jẹ́ pé ẹni tí kì í ṣe ìran wa ní wàá gbà ìjọ tẹ́ a bá wá ní kí irú ìṣòro ìbá dé tépo bá wọn àbí tí nǹkan kan bá ṣẹlẹ̀ tó bá wá lòdù ọkọ̀ 10 tó ní kó máa lọ ilẹ̀ Haúsá ṣáàdá lọ́nà ni. àwọn kan tá à ń fẹ́ kíjọba ó gbọ́ wáyé nìyẹn kì í ṣe pé wọ́n jẹ́po sí dépò Ìbàdàn wọn ò jẹ́po sí dépò Ìbàdàn á fowó rà ni á dẹ̀ fowó tà ni ṣùgbọ́n tó bá yẹ kíjọba ó gbọ́ afẹ́kún ó gbọ́. tí a bá nígbà ọlọ́pàá báyìí dípò tí wọ́n gbé fún àtọ̀rìnwá ẹ̀yìn ṣẹ́tẹ́ tó lè tó. bá àti ẹ̀ lè rà lọ́wọ́ wa bí kún ṣàjẹ́ Yorùbá interest wa nìyẹn. tí ìjọba bá lẹ̀ táwa bá kọ bẹ́ẹ̀ táwa bá kọ lẹ́tà 10 tíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bá pé ìpè ìṣẹ́jú kan ó ju ẹgbẹ̀rún lẹ́tà 100 wa lọ. mo rò pé gómìnà Ṣèyí Mákindé àwọn náà mọ nóòtì ẹ̀ lẹ̀ báyìí àwọn aráàlú mọ sọ fún àwọn tó ń bá wọn ṣiṣẹ́ pọ̀
Dangote refinery ẹbù ìfọpo Dangote ṣé tó bá ti ṣiṣẹ́ lóòótọ́ àti lódodo ṣé nǹkan ó tún rọgbọ torí à ń retí ìgbà tí ó bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí wọ́n sì ní torí tí mo ṣe ń bọ̀ ń bẹ̀rẹ̀ o agbẹnusọ ààrẹ àjúrì sọ̀rọ̀ nígbà kan o pé bẹ́ẹ̀ fọ gbogbo epo yìí gan ẹ bá tún gbogbo àwọn ẹbù ìfọpo wa yìí ṣe kò ní kó mú àdínkù dé bá ẹbù ìfọpo SA tax náà sọ tax reform òun náà sọ̀rọ̀ bá pé bẹ́ẹ̀ wulẹ̀ lọ tún gbogbo àwọn ẹbù ìfọpo wa ṣe tó ṣiṣẹ́ kò sọ pé kò ó dínkù o. ẹ ṣe kí n tó padà lọ sórí ìbéèrè yín yẹn lórí ẹbù ìpọnpọ wa ti Ìbàdàn bí tá à ń sọ lọ mò ń sọ lórúkọ gbogbo stakeholder NNPC Ìbàdàn pé à ń bẹ gómìnà wa Ṣèyí Mákindé a dúpẹ́ fún gbogbo akitiyan tó ń ṣe lórí ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣùgbọ́n àfẹ́kún owó wa ran ìwò wa ran ebi ni ó mú paráàlú o ìwò wa ran wàhálà ni ó máa dé pé price yóò máa lo òkè ìdákúrekú máa wà fún epo kún ó jẹ́ ká rí wọn ká dẹ̀ ṣàlàyé àwọn ìṣòro wa fún wọn. Ìkànnì yẹn ìkejì ni pé iná béèrè tẹ́yìn náà béèrè ń sìn pé price epo yẹn tó bá yẹ pé Ìbàdàn láti load kò ní sí transport cost sí iye owó ọkọ̀ èkó ń bẹ ọkọ̀ àpáta sí gbòòrò àpáta sí Òkè Ògùn ni ó wà ń bẹ àpáta sí Ọ̀yọ́ ni ó wà ń bẹ kò ní jẹ́ pé Èkó sí Ọ̀yọ́ àbí sókè Ògùn àbí sí Ìbàdàn ìyẹn lásán is a benefit to the entire citizen of Ọ̀yọ́ state so ìyẹn bẹ́ẹ̀ so à ń fàsìkò irọ́ wọn kí wọ́n bá wa dá sí ìgbà tí gómìnà Ajímọ̀bí wà ń bẹ àwa ara wa nínú ọlọ́wọ́ ara wa ara bike more than 100 ara ìlọ́ọ̀sì tá a dáwọ́ jọ fúnra níjọ́ tá a rí gómìnà táwa náà ṣàlàyé gbogbo ẹnu wa fún wọn tá a dẹ̀ fi tá a ti ṣe a fi mọ́nítọ̀ pipeline wa ń gbà yẹn. káwọn tó ń fọ́pọ̀ epo mọ́ máa ṣiṣẹ́. nígbà tí gómìnà jẹ àná tí wọ́n rí yẹn gómìnà Ajímọ̀bí tí wọ́n rí àwọn nǹkan tá a ṣe orí wọn wú inú wọn dùn àwọn gan fún wa ní ìlọ́ọ̀sì kún ìlọ́ọ̀sì wa ń gbà yẹn. àwọn nǹkan yìí kì í ṣe ọ̀rọ̀ a lè kọ gbélé sínú lẹ́tà tá à ń sẹ́ndì sí wọn. bí ó ṣe pé káwọn gan rí wa káwọn gan wá wo dépò yẹn ogún ayérayé ni. ti Dangote nǹkan. so ẹ ṣe lórí ti Dangote àti pé kí ni ó ṣẹlẹ̀ tí gbogbo refinery bá ṣiṣẹ́ private individual ní business ní Dangote lára àṣòro tí Nàìjíríà ń kojú òun náà ni mistake tí àwọn èèyàn tí àwọn NNPC àtijọba àná ṣe lórí Dangote refinery ní in the whole world anybody bá fẹ́ dá iléeṣẹ́ tó lè affect economy nation sílẹ̀ wọ́n á make sure pé bí 51% government of that country ní á ní percentage of that share jẹ́ pé 49 ní ẹni tó ní idea business yẹn á ní downward àwọn mìíràn tún ní bẹ́ẹ̀ but lónìí 20% ní NNPC ní nínú Dangote ló ní 80% ta ni á dictate the decision of the ta ni á ní policy ibẹ̀. ẹni tó ní 80%. so ìyẹn wà nù ta tún pariwo pé kíjọba ó take note ìkànnì yẹn. ìkejì tẹ bá ka pépà bí àná àbíjẹ táǹsì wọn ni wọn ti fún Dangote ní crude oil láti test run. bẹ́ẹ̀ni. ó jẹ́ ohun òtìjú fún wa gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀ Nàìjíríà pé nígbà tí wọ́n bá commission kan ní May oṣù kelo síra wọn rèé 4 àbí 5 síra wọn tó ṣe wá ń test run ní November kí la wá commission. structure wọn commission structure. so ṣùgbọ́n ẹni tí àwọn tax reform yẹn ń sọ tí àwọn mìíràn ń sọ àwa ò nígbàgbọ́ pé kò ní pé bẹ́ẹ̀ ló ṣe rí ìdí ni pé crude oil ta fẹ́ wà lórílẹ̀ Nàìjíríà a fẹ́ refine lórílẹ̀ Nàìjíríà tó ń bá ta ní international price tó fi náírà gba owó ṣé ń gẹ̀tì mi ta tí Dangote náà ta jáde ní náírà rate yóò mú ìtura bá ọmọ Nàìjíríà. Dr. Olumide ìyẹn jẹ́ kan sà. ìkejì tí wọ́n bá sọ pé the same rate náà ni àtúnjẹ́ it's time to be corrected you will prove them wrong. 60 agency kan wà tí ó ń gbowó fún any importation of goods tó jẹ́ petroleum product yìí shipping ò sì ní sí mbẹ̀ insurance on the high sea ò ní sí mbẹ̀ so many nimasa ò ní sí mbẹ̀ NPA ò ní sí mbẹ̀ duty ò ní sí mbẹ̀
ṣé gbogbo yẹn náà wọ́n á tún gbà nínú tá a ṣe nínú ilé wa ni. tẹ́ ẹ bá wá wò ní torí pé akọ́ṣẹ́mọṣẹ́ ni yín lẹ́ka epo báyìí bí èlò lẹ rò pé epo wa ó fẹ́ jẹ́ tá a bá tòótọ́ pẹ̀lú ẹ̀. ṣe rí ìdí tá a fi lè tí ìmọ̀ iye tá à ń lè sọ pé iye báyìí lè po jẹ ẹ̀ṣẹ̀ ìdí tá a fi lè sọ ni pé ká ní NNPC ní proper record. Bí ò ní series of government series of agency ló ti ń bèèrè lọ́wọ́ àwọn NNPC pé ló lẹ́tí ló ní jálá kan ń jáde lẹ́NNPC n ò lè sọ kí ló dẹ̀ fà á ibi tó yẹ kẹ́nìkan wà èèyàn 10 wà ń bẹ̀ ibi tó ti nídìí dírẹ́wà kan 20 dírẹ́wà jókòó kalẹ̀. So tí Dangote bá bẹ̀rẹ̀ tiẹ̀ ń ṣe àṣà ní individual tó dẹ̀ fẹ́ make a profit ìgbà yẹn la tó lè sọ pé iye báyìí ní jálá kan ń já sí ṣùgbọ́n ní simple way láti analyse nǹkan